CMS on the mix. Ẹ káàsán sá o. Ẹ káàsán o. Bó o ni? Yes sir. Bó o lọ́dọ̀ yín? Adúpẹ́ fọlọ́run bàbá. Mi ò rojú yìí rí o. Ìyá kan náà lójú ọ̀dọ́ yín fún wa sir. Ẹ wọlé. Ẹ káàsán. Bó o ni? Báwo ni gbogbo ẹ̀? Ṣé kò sí wàhálà? Ṣé kò sí yọnu? Ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba. Bàbá. Naam. Èèyàn kan ló júwe yín fún mi. Wọ́n ní babaláwo ní láti Nàìjíríà. Torí ẹ̀ ló jẹ́ kí n tọ̀ yín wá bàbá. Torí mo ní ìṣòro kan. Wọ́n á fẹ́ kẹjọ ẹ bá mi fi àwọn ilẹ̀ léèrè. Ó dà báwọn. Má jò yà ọ́ lẹ́nu nítorí eléyìí ilé àná fi ń bọ lọ́run ni. Tọ́. Àmọ́ kò séwu nǹkan tó béèrè ń bá ọ béèrè ń bọ̀. Tó ìbò olúwo ìbá pènà ìbá ìyá mi ọ̀pá kí Ajíbọ́lá mẹ́dán àfihàn má ṣe gbé ẹ̀yin awo òun awo èmi ọ̀gbẹ̀rì. Bó bá ṣe wí ni o wí o làwọn mi bàtà ké lójú fẹ̀ ẹ̀yìn. Ó dà ẹ ṣeun o. Bàbá. Ayé ọkọ ní yẹlẹ ọ ti bá mi sọ̀rọ̀ báwọn ìyá mi sọ̀rọ̀ wọ́n ní ifá ò ní balẹ̀ kó má yin ohun ẹbọ ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má yin ohun ètùtù bẹ́ẹ̀ ni ohun tó sọ fún mi gbogbo pátá ló ti jẹ́ kí n mọ̀ ó ti jẹ́ kó yé mi. Bá a bá kọ́kọ́ gbé tutù àwọn àgbà ìyẹn ọwọ́ nǹkan tí ń bẹ lára rẹ tí ò ní jẹ́ kí iṣẹ́ ó dáhùn bá a bá ṣiṣẹ́ fún ọ ìyẹn á mú kúrò tó ti yẹ báwọn. Bá ká nǹkan kan mọ́ ọ lọ́wọ́ ìwọ mú wá. Ok bàbá ó dà. Ní àwọn tó ń jẹ fún mi. Ọ̀dà ìyẹn náà dà. Bàbá òní bàbá. Ó dà bọ̀. Ẹ ṣé bàbá. Ẹ má wọ́ọ̀rì èmi ó gbé àwọn ìgbésẹ̀ tí ń gbé bí bá ti gbé tán bá ti di ìwòye ọ̀la. Bá mi kó yọjú sí mi. Ní ìrọ̀lẹ́ àbí. Ìrọ̀lẹ́ ọ̀la. Ọ̀tọ̀. Kó yọjú sí mi. Ẹ ṣé bàbá. Ẹ ṣé o. Káàbọ̀ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ó dáa o. Alhamdulilayi. Àṣẹ pé wọ́n lọ́wọ́ òun fẹ́ ní tiẹ̀ sílẹ̀ mo sì ń gbàdúrà ń bí kíákíá àdúrà mi sì gbà kò ṣe Ọlọ́run alhamdulilayi wọ́n máa dúpẹ́ o kò ṣe o. Olúrókò olúwéré ìbò olúrókò olúwéré ìbẹ̀yìn ìyá mi ọ̀pá kí Ọ̀làkẹ́ Ajíbọ́lá mẹ́dán ìbẹ̀yìn afúyẹ́ gẹ́gẹ́ má ṣe gbé ìbẹ̀yìn tẹ́ ẹ sílẹ̀kùn ọjọ́ òní ẹjọ́ yẹ wá o ìbẹ̀yìn tí ẹ máa tilẹ̀kùn ọjọ́ òní ẹjọ́ nítorí ọmọ yín ní ìkúlẹ̀kù mo ṣe wá bí ẹyin nítorí iṣẹ́ rẹ̀ ni ẹ ti sọ fún mi pé kíṣẹ́ ẹ̀ bá lè lọ síwájú mo ṣe wá bẹ̀ yín o kíṣẹ́ ẹ̀ máa lọ síwájú kó lè rí bá ti ṣe káyé kúnlẹ̀kù ó dá o gbogbo ohun tó bá ti ń dáwọ́lé kó máa ṣe kíni kó máa yọrí sí rere bẹ́ẹ̀ ni torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùtàn ń ké màálù tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ ló ń ké ó ti rí bẹ́ẹ̀ owó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi ò Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi lògùn. Ó yá. Ẹ káàsán bàbá o. Kúnlẹ̀kù ó máa mọ̀ ń rìn o. Bàbá. Bó o ni. Dáadáa ni sà. Iṣẹ́ rẹ náà ni mò ń ṣe lọ́wọ́ yìí wọlé wọ́n náà máa bọ̀ máa bọ̀ káre kó dúró sí àyín. Bàbá o ẹ rà bàbá àyín ẹ rà. kó sí àyín ó bẹ́ẹ̀ ó kò fẹ́ báwọn onílẹ̀ sọ̀rọ̀ ní iṣẹ́ náà mò ń ṣe lọ́wọ́ báyìí ó yá bá àwọn onílẹ̀ sọ̀rọ̀ òun náà ṣàdúrà àdúrà nígbà kì í ṣagbára àṣẹ àyìn Ẹ ṣé bàbá. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ torí pé asùnmápadà ti di àgbẹ̀ tímọ́tímọ́ létí mọ́rì tìmọ̀tìmọ̀ kẹlẹ̀bẹ̀ mọ́lẹ̀ èyí tó wílé ní àṣẹ́gun
ó ti rí bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ lè wúlẹ́ ń ké bẹ́ẹ̀ làkùtọ̀ ń ké ọṣẹ ló ní kó kàn án lára bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ ló ní kó kàn án lára èyí tó wí bẹ́ẹ̀ yóò ti wá dàṣẹ́ o alábàá ló làṣẹ aláṣẹ ló làbá èyí tó wí ó ti rí bẹ́ẹ̀ ìwọ máa lọ tiẹ̀ kí máa lọ. ó ti àdúrà ni ó ti tọ́nu. bàbá mo rò pé ẹni ẹ fẹ́ gbé nǹkan kan fún mi ni. nǹkan àwọn àgbà lákọ̀ọ́kọ́ ṣe òun ni àkọ́kọ́ ṣe yìí tó bá dẹ̀ tó bá tún kù wà á máa ké sí ọ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá. káre o ẹ rò wá o ẹ̀yin ìyá mi o ẹ ṣeun o ẹ ṣeun abẹ́rẹ́ rí ẹ̀yin ará mi èmi tí mò ń bẹ̀ bá tó wá bá mi ó rí pé mo fa tẹ̀sí báwo mò ń bọ lọ́hùn ni ẹni à ń bẹ̀ ẹni òkè ń bẹ̀ yẹn ní ń bẹ lọ́hùn ń bẹ̀ yẹn ọlọ́run lèmi ń bẹ̀ wọ́ sáré wá bẹ̀ mí ní kí n máa bẹ́ẹ̀ gbàdúrà èmi gan ọlọ́run gan lèmi gan ń bẹ̀ gbogbo yín mi ò sọ o bẹ́ẹ̀ bá ń bẹ nílé o bẹ́ẹ̀ ń bẹ nàìjíríà àbí bẹ́ẹ̀ bá wà lókè òkun ọwọ́ ní bàbá kan bàbá òun ṣe gbá kan òun ṣàwo kan òun yíwọ́ padà kí ló wá síbẹ̀ owó ló wá ẹjọ́ owó wá ni yóò tú yín jẹ ni ẹ bọ́ sí kọ̀rọ̀ yàrá alẹ́ yín ẹ gbàdúrà yóò jẹ́ kọ̀ fún gbogbo yín ẹ máa bọ́ lọ́hùn yín sọ̀rọ̀ ẹ ṣé o ire o ẹ̀yin má ti lọ dúró ẹ̀yin má gbé kúrò ẹ bá láìkẹ́ ẹ bá ṣí ẹ kọ́mẹ́ǹtì ọkùnrin tí ń sun rárá fọkùnrin àkọsẹ́ ní í ṣe yóò ti yí ọ ẹ jọ̀ọ́ o ire o.